bóyá lẹ mọ̀, Yorùbá ní orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. Orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. Kí là ń pè ní mògún? Mògún náà ní ìdí ògún níbi tí wọ́n máa bẹ́rí àwọn aláṣejù tàbí àwọn ọ̀daràn sí láyé àtijọ́. Wọ́n wá lórí yeye ní mògún, ìyẹn ni pé orí tó pọ̀ ló wà ní mògún tí wọ́n ń bẹ́lẹ̀. Ta ẹ̀ṣẹ̀ ló pọ̀, ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lónìí tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọn ò mọwọ́ mẹsẹ̀ òun ló gbé wọn dá tìmọ́lé. Ọ̀rọ̀ tí wọn ò mọ̀ díẹ̀ ló gbé wọn sọ wọ́n dèrò ẹ̀wọ̀n. Àsìmúnì, wọ́n sì wọ́n kó mọ́rọ́gà ni, wọ́n sì wọ́n mú mọ́ràn tí wọn ò mọwọ́ mẹsẹ̀ ni. Orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. Ní ọjọ́ abájí láàárọ̀ tí wọ́n pé ká máa gbàdúrà kọ́lọ́ mọ́jà aráàrin fẹsẹ̀ sí kórí wa ó mọ́ gbàbọ̀dé àgbàdúrà ní o kéèyàn máa ṣàní wìtìwìtì ni torí pé orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá à ń rí nínú wàhálà lónìí, ọ̀pọ̀lọpọ̀ tá a rí nínú kọ̀bà olé tó wà ní ìdààmú lónìí, ẹlòmíì ló dára sí Ọlọ́run, ẹlòmíì ló kó bá wọn. Ẹlòmíì lásán bá ń gbẹrù ìsọwọ́ mò ń padà bọ̀, òun ló sọ dèrò àtìmọ́lé o, òun ló sọ dèrò ẹ̀wọ̀n o, òun ló sọ dẹni tí ń faṣọ péńpé roko ọba o, nípa ìkíyèsára, nípa ìfura. Ó lè jẹ́ ẹ̀rù òfin lẹ́ni yẹn gbé tó sì ti rí pé àwọn agbófinró ń dọdẹ òun bọ̀, yóò ṣe bí èèyàn rẹ̀ yóò sì gbé pé àǹtí bọ̀dá ẹ dákun ẹ bá ń gbà lọ́wọ́ mò ń bọ̀. Bó ṣe nídìí kọ́ òfurufú tàbí nídìí kọ́ èrò náà, tẹ́nìkan bá fẹ́ gbé ẹrù sí òṣèṣe alọ́wọ́ kó gbé lẹ̀ gbogbo ayé orí tó gbé lẹ̀. Orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ o. Yorùbá sì lẹni tá a bá pa lọ́wọ́ rẹ̀ òun lọ yá. Ẹni táwọn agbófinró bá ka ẹrù yẹn mọ́ lọ́wọ́, òun náà ni wọ́n gbàgbọ́ pé òun ló ń ṣe òwò rẹ̀ láìsí jẹ́ pé ẹnìyẹn mọ̀ nǹkan kan torí pé gbà lọ ọ̀ràn lásán lọ́ba gbẹ́rù lọ́wọ́ ni lọ́dọ̀ràn sí o. Ẹ̀yin náà ti wá rí pé orí yeye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí ń jáde lọ lónìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Àní ṣìrìn o, àní fẹ́ ráàrin fẹsẹ̀ sí ọ̀nà tá a mọwọ́ mẹsẹ̀ kò ní di tiwa o. Ayé ò ní jalè tán kí wọ́n pa wá ni. Ó dìgbà.